mo tún yàtọ̀ sósì ọfi bímọ tí wọ́n gbẹ̀yìn ẹ̀ ọfi lórí pa tí wọ́n pìtàn ẹ̀ ọfi lọ́jọ́ orí tí wọ́n mọ̀ ní ẹja lọ bá wọn ọtún wáyé ọ̀tọ̀ Ọlọ́run má wulẹ̀ bẹ̀rù kú mọ́ bẹ̀rù àkíyàmọ̀ àtúbọ̀tán rẹ̀ ò ní kọ́kọ́ dáná. arúgbó ló kú ló jẹ́ lọ mú tọ́pìkì yẹn wá. ìyá wa sàlámà mo rí ìmọ̀ Ọlọ́run lára wọn. ẹ̀yin ọmọ ìyá bí ìyá ṣe dàgbà tó mo búra ló kọ Ọlọ́run wọ́n sì nígbà wọnú géètì mi mo ní màá mi sí òsì wọn náà fẹ́ gbá mọ́ṣáláṣí àwọn fẹ́ tọ́jú ilé Ọlọ́run mo ní láyé tí ò bá sẹ́ni tí ò ṣe tí ò bá jẹ́ yìí ń yà á ṣe fúnra mi rárá o àfa wa lẹ́yìn ẹ wojú orí ìyá yẹn. Yakhluqu ma yasha. Mẹ́bí bọ́lọ̀ ń bá sọ ọ̀tọ̀ bá fi dàgbà tó ń pè ọ́n bàbá tí wọ́n ní mọ̀ pàgbà dé Ọlọ́run ló kù tó kọjú sí o bọ́ọ̀ bá kọjú sọ́lọ̀ nígbà ọ ti bọ̀lá àwọn ọmọ rẹ jẹ́ àwọn ọmọ rẹ ń ṣerú ayé. Anna Rasulullahi sallallahu alaihi wa sallam. Àlọ́dọ̀ kì í bún yàn. Máa kí ẹ tó bá ti wò. Qala gbọ́ngbọ́. ma min mu'ammirin ya'maru fil islami 40 sanatan. Al-Muqaddam ìmáàmù olówó Ọlọ́run jẹ́ lásìpẹ́. Àmín. Ọlọ́run Al-Karim. Àmín. Àánú Ọlọ́run ní fi yín lẹ̀. Mọ́níjà alẹ́ epo aládìẹ ẹnu ẹ̀ ní wọ́wọ́ tì. Àmín ya Allah. Naam. Anna Rasulullahi sallallahu alaihi wa sallam. Ànábì sọ pé bàbá mi láti òkú fẹ́ kẹ́ máa gbọ́ mi. Ànábì sọ pé. Ma min mu'ammirin ya'maru fil islami 40 sanatan. Gbogbo ẹni tó bá lò sẹ̀mí nínú Islam tó bá fi wá pé ọmọ 40 ọdún tó fi pé 40 years. Illa sarrafa Allahu anhu thalathata anwa'in minal bala. Ànábì ní Ọlọ́run ó rí àrùn mẹ́ta kúrò lórí ẹ̀ àrùn tó lè ṣe kó tó pógójì ọdún táwọn Ọlọ́run bá ti fílẹ̀ tó bá ti pógójì ọdún àwọn Ọlọ́run ó rí àrùn yẹn kúrò lórí ẹ̀. Ó yá. Al-jununu. Àkọ́kọ́ ni pé fúnra Ọlọ́run ni ó máa sọ àìsàn gángangan Ọlọ́run níjó kan. Wal-juzamu. Àìsàn ẹ̀tẹ̀ fúnra Ọlọ́run ni ó máa sọ ọ ti sinmi pógójì ọdún èmi ní máa sọ ọ ní dẹ̀tẹ̀. Wal-barasu. Aká Ọlọ́run lémi Ọlọ́run ní máa sọ kò ní di aká. Fa-idha balaga. Oore pé èèyàn dógójì ọdún nù kẹ́lẹ́ mọ bọ́ ba wa sì fẹ́ràn wa tó èsì táwọn ò fẹ́ràn ọba tó fẹ́ wa. Náà fa-idha balaga 50 sanatan. tó bá wá wọ 50 ọdún 50 years. Lina Allahu alayhi al-hisab. Lina Allahu alayhi al-hisab. Lina Allahu alayhi al-hisab. Ọlọ́run ní èmi Ọlọ́run láti ìgbà náà wọ́n wá ṣe ìṣirò rẹ̀ ní fúfúyẹ́. Gbogbo ohun tí ó wá sí tó bá dọ́dọ̀ mi níṣẹ́ èmi Ọlọ́run ó ṣe ní fúfúyẹ́ fún. Wọ́n ti jẹ́ kí iṣẹ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo wa abú tó wèmí Ọlọ́run ti máa gbọ́n nù wọ́n ti máa jẹ́ kẹ́rù rẹ̀ ó máa fúyẹ́ ṣé ń gbà lọ́ tó wá ń dìkù. Ìyẹn ṣe é dàgbà kó yọ̀tọ̀ Ọlọ́run sọ́lọ́ ń jẹ̀bi tó ní ọ́ dàgbà. Tó bá ti pa 50 ọdún èmi Ọlọ́run mọ̀ ṣẹ̀rù ẹ̀ fúfúyẹ́ gbogbo tó ti ṣe sẹ́yìn yẹn tẹ́mi Ọlọ́run bínú pé ọgbọ̀n wa bá mi ń bọ̀ ti lè pa 50 Ọlọ́run ààrẹ rẹ̀ pé káì mo ti yọ̀ǹde o ti pa 50 àfi kémi Ọlọ́run mọ̀ fojú àánú wò ó. Now fa-idha balaga 60. Tó bá wá pé 100 ọdún Ọlọ́run ti bá filẹ̀ tó bá pé 100 ọdún. Razaqa Allahu linabata ilayhi bima yuhibbu. Ọlọ́run ní gbogbo ohun tí ó fi fẹ́ràn mi ń wá ṣe ní rọrùn fún. Ẹ máa wọ ọ̀rọ̀ ya sàlámà ẹ̀dẹ̀ máa wà díìsì tí mo ń ké. Gbogbo tí ó máa ṣe níṣẹ́ tẹ́mi Ọlọ́run fi fẹ́rẹ̀ ń wà jẹ́ ọ̀rọ̀ lọ́rùn. Ìró wà rọ̀ lọ́rùn, sàró wà rọ̀ lọ́rùn, sùúrù wà rọ̀ lọ́rùn, kó parí jẹ́ ọ̀rọ̀ lọ́rùn, kó ṣàtúnṣe ọ̀rọ̀ lọ́rùn. Torí pé mi Ọlọ́run ni mo mọ̀ mọ̀ ìyọ̀ǹda fún. Fa-idha. Tó o bá ti lè pé ọmọ ọdún yẹn ṣé 60 ní àbí 50? 60. Tó o bá ti lè pé 60, tó o bá ti rí irun kí, tó o rà àwẹ̀ gbà, tó o rí sàárà ṣe, tó o rà àtúnṣe ṣe, tó o rí nǹkan tó ṣe, tó o rí sùúrù ṣe, Ọlọ́run ò fẹ́ràn rẹ rárá. La ilaha illallah. Látọgọ́ta ọdún gbogbo tó bá dàrú ẹ̀kọ́ lè túntò. Látọgọ́ta ọdún gbogbo tó bá sí ọ̀lọ́ ẹ̀kọ́ lè foríjìn. Torí pé ó ti múra àti pàdé ọba tiẹ̀ náà tó dá wọn. Kọ́ lè bá ara foríjìn. Mo ní gbà wọ́n bínú tí ń fi kú ni bínú kù Ọlọ́run ò bínú pàdé rẹ̀. La ilaha illallah. Ẹ̀dá ayé ṣáájú wa lóòótọ́ ẹ̀sìn kan tó jẹ́. Ẹyẹ ń bẹ́nu yín ológun ń bẹ́nu yín ẹlẹ́gbẹ́kẹ́gbẹ́ ń bẹ́nu yín.
àádọ́rin ọba tí ò pa ọ́ láròbó tí ò pa ọ́ gbà èwe nígbà èwe tó wọ iná mọ̀ pọ̀ sí èrè tó lọ mú títọ́ sùn bì kan tó kú níwọ̀n tó yó tó kó ẹbọ jẹ tó kú níwọ̀n tó lọ gun obìnrin olóbìn tó kú nígbà èwe tó ti gbàyàn létí tó lọ wò pa ọ́ tó ti ṣiṣẹ́ tó ti gbé ọ̀sẹ̀ kọ́ ni wọ́n wá lọ àádọ́rin ọdún ọ̀wọ́ aráyé pàṣẹ kí ló wá dàgbà fún bẹ́ẹ̀ bá ìlú ayé dórí àádọ́rin ó yẹ kí gbogbo nǹkan ti sọ̀kalẹ̀ fún ó yẹ kí gbogbo ọmọ ti rán afẹ́ lọ kí bàbá afẹ́ lọ kí aláàjì afẹ́ lọ forí wa hàn wọ́n afẹ́ lọ sọ dáadáa fún wọn afẹ́ lọ gbàmọ̀ràn lọ́dọ̀ wọn ọ̀wá tanpẹ́pẹ́ ọ̀wá da tanpẹ́pẹ́ nù tanpẹ́pẹ́ tí ń jẹ́ ọ̀wá dànù dáadọ́rin ọdún tanpẹ́pẹ́ ni ó pa ọ́ yóò sì sẹ́kù fáwọn ọmọ rẹ̀ tó o bá ti pọ́ máa dọ́rin ọdún ọlọ́run ní fúnra rẹ̀ mi ọlọ́run ojú ìfẹ́ ni mà fi wù ú wọ́n wà ní kí gbogbo tó wà ń sánwó ọmọ ẹni nífẹ̀ẹ́ àdéhìsì kẹ́dẹ̀ ti ṣáájú nù kùdì sí táwọn nábì ti ní bọ́lọ̀ máa ń fẹ́rẹ́ èèyàn mọ́ ìlú ayédèbí 70 years tó wá ní gbogbo èèyàn ní ògbà tèmi ọlọ́run ní ògbà tiẹ̀ tó rẹ̀ ṣe ìyẹn ìdàgbà kó máa kàbùkù wọ́n ìṣàgbà dáadáa nù tó bá ti pọ́ máa dọ́rin ọdún ọlọ́run ní fúnra mi ní mà fẹ́ wọ́n wà sọ gbogbo ara sánmọ̀ pé ẹ máa fẹ́ ṣe àrí sùúrù kan wà táwọn àgbàlagbà máa ṣe tí máa dàbí àgò kì í ságọ wọ́n fi dájọ́ fọ́lọ́ nǹkan mọ́ wọn lè bá àrílẹ̀ tẹ̀ ni ẹnìkan ní mú jù mí lọ gbogbo nǹkan ní ìyanjú kí n tó lọ yanjú ẹ̀ tán bó bá ti yanjú ẹ̀ tán ọ ti yan tọmọ rẹ mọ́ ẹwà náà máa ń dààmú òdókè bó láyé bàbá wọn rí ìyá wa sàlámà látọdún tí mo ti débí gbogbo nǹkan déédéé mi bí n bá rí mú lọ déédéé bí n bá rí mú lọ déédéé bí n bá tún wá mú lọ wọ́n wá dúpẹ́ bíi pé kíní ọ̀hún ò rírú ẹ̀ rí wọ́n sì bí àwọn ọmọ tó yàn tó bá lo èkó tó bá ríra ìyàwó ẹ ti adé náà mi ò lè dúró mẹ́wọ̀n ibi tọkọ mi fi mí sí ní kù sí. ṣé bí ẹ̀yin ìwé tẹ́ lọ ń kọ́lé tọkọ ò mọ̀ ilé yóò wù. fàyídá bàlágà fàmánìnà kábàlà lọ́wọ́ àṣàdáàtì. mo dá sọ̀rọ̀ kan nílọrin ó ralẹ̀ ọkọ ò mọ̀ ó kọ́lé ọkọ ò mọ̀ ó wá dijọ́ tí láńlọ́ọ̀dù wá pariwo mọ́kọ́tọ́kọ́ ní alájí ẹ̀dá kùn ló bá ní kí ló tẹ́ bẹ̀ wọ́n gan sákọ́júlé lọ ìyàwó ní ọkọ ní káìkẹ́ká sálíbòmí ìtàkùn lọ ní ó ní tó bá jẹ́ yìí ní ibòmí wà ọkọ ní ń bo ó ní mo ti parí ilé mi a sì kó lọ lónìí mo ti sọ fún àwọn ọmọ mo fẹ́ fi ṣe surprise fún ẹ lọ́kọ́ bá pè mí ṣé kò ó kó lọ mo ní ó rè ọ ni kó lọ bo bó ṣe yàrá kan lọ gbà ó ṣe kí n fún ọ lówó rẹ má kó tẹ̀lé kì í sobìnrin láńlọ́ọ̀dù fi wá yé ìyá rẹ láti jọ yìí níjọ́ wá di kó fẹ́ lẹrù rẹ́ta ló wá ló ń kọ́lé kan àní kan ṣẹlẹ̀ obìnrin kọ́lé ó fi lé rent ọkọ ò mọ̀ ọkọ wa fẹ́ gbalé ọkọ wa lọ sanwó sí ilé tíyàwó kọ́ àwa rẹ́ǹtì wa jọ ń gbé bẹ́ẹ̀ àṣeyàwó ní gbowó láńlẹ́dì ọkọ ò sì mọ̀ ó sì jọ ń gbélé ẹ̀yin náà máa ń ṣàdúrà kẹ́dà bí àwọn arúgbó yín wò iṣẹ́ níwà wọn lọ́wọ́ ni ẹ lè dàbí àwọn arúgbó yín àbíkẹ́ yí padà ojú yín ràn ẹ fẹ́ níjù á lọ ọkọ ní mọ níjù ìyàwó làdíjà kó ogun ẹ̀fọ́ ànábì yìí ojú tí ń ti ràn jù ẹ lọ farabalẹ̀ bó mo ti yàjáre. fàyídá bàlágà sàbùnà sànà àhábà ńláwù wà ábà àlù sàmà yìí. bẹ́ẹ̀ bá ti pọ́ máa ẹ̀ obìnrin wọn ti rún. fàyídá ọ̀rọ̀ mi ti wọlé sàárín wọn. bàlágà fàmánìnà. bẹ́ẹ̀ni. kábàlà wà sàdáàtì. ṣé gbọ́ gbogbo àfáà ti gbọ́ mo kàn fẹ́ tún fáwọn tí ò gbọ́ ni o téèyàn bá pé ọmọ 100 ọdún 80 years ọlọ́run ní gbogbo tó bá ṣe níṣẹ́ rẹ̀ èmi ọlọ́run ti gbà á. wàtàjà wàtà àwòsàyẹ àti. gbogbo tó bá wá ṣe láì dáa tó bá ti pọ́ ọmọ 100 ọdún èmi ọlọ́run ẹ̀yìn mọ̀lẹ́ka ẹ pa gbogbo ẹ̀ kó mọ̀ sí pàánù wèrè mọ́. fàyídá. lọ́mọ 100 ọdún tí wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ń ṣẹ̀ látọdún kan ó fi wá lò 80 years ọlọ́run wa ní àṣà kó pé 80 èmi lọ́lọ́run àgbà gbàtó náà ti dàgbà ẹ pa àṣìṣe rẹ̀ rẹ́ àwọn apárẹ́ tó lọ́sẹ̀ tó wá bẹ̀rẹ̀ orí ibú mi ọ̀dàgbà ní ọ̀tún lọ kankan mọ́ igi ẹ̀rù tí ẹ̀ wá bọ̀ ọkọ lọ fẹsẹ̀ gùn sùn ta ni yóò gbé ọ wálé ìyẹn tí ẹ mọ́ ọmọ tó ṣe ní ọjọ́ orí èèyàn níbi ọjọ́ orí rẹ̀ dé ọ̀tọ̀ orí èèyàn gbẹbọ lóru káwọn dẹ̀ tẹ̀ wá mú ọ káwá bọ̀ ọ sí òhò baálé ilé kí ló wá kí ọwọ́ à ń pè ní ọmọ kéékèèké níwọ̀n tó ti ń da fírì káwọn ọmọ kéékèèké ó mọ dìde orí pa tiẹ̀ náà parẹ́ nù bẹ́ẹ̀ bá ti pé
ọgọ́rin ọdún ọlọ́ni kọ́bálà Allah wa sanati. gbogbo tó bá ṣe ní dáadáa ọlọ́ni mi ọlọ́run ti gbà ẹ mọ̀ pé kò lè pọ̀ mọ́ náfìlà òru ò lè pọ̀ mọ́ alọ́wàṣí ò lè pọ̀ mọ́ gbogbo nǹkan dáadáa tá a máa ń ṣe kò lè pọ̀ mọ́ because ara rẹ ti weak ọlọ́run wa ní díẹ̀ tó bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi ọlọ́run mọ̀ gbà wàtàjà ṣé díẹ̀ náà lọ tó wá rí ṣe gbogbo ògbà bísà mọ̀ gbẹ̀sẹ̀ lágbájá tó ti sẹ̀mí gbogbo èèyàn ní wọ́n á ṣe owó sẹ́lọ̀n ẹ̀yin arúgbó wa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́lẹ́ bá látúbọ̀ tán rí kẹ́lẹ́ bá kú rí kẹ́lẹ́ bá lẹ́yìn rí gbogbo atakóró wọnú àdó lè gbọ́mọ ẹ̀wọ́ gbogbo pàṣẹ tó bá fi nà èèyàn tó bá fi kú wọn fi nà ọmọ rẹ lẹ́yìn rẹ̀ ọtí pọ́ ọmọ ọgọ́rin ọdún ọlọ́run ní gbogbo tó bá ṣe láṣìṣe ẹ̀ parí díẹ̀ tó bá wá mú wá lẹ́sìn ẹ mọ̀ kọ́ pé mo ti gbà kó bá mọ̀ rí sí. à ń sẹ́yìn àti. ṣégbà lọ wá kírun mọ́ èyí ṣe ń dàgbà kó tún máa gbọ́ra kíní sáchẹ́ẹ̀tì ó lò lérò nígun mẹ́rin mọ́ ó tún wá ra pẹlẹbẹ ó tún wá sọ̀rọ̀ fún wéré ní ọ̀fà wọ́n mọ̀ rí òmò pọ̀ sí èrè ní o. alájàmù. ọwọ́ alájàmù símánsì náà ó ní ẹ bá mú kínní o kí ló ń bọ́ mú pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yìí. wàtàjà wa à ń sẹ́yìn àti. lọ́mọ ọgọ́rin ọdún wọ́n sì tún kọ́ àwọn èèyàn lóògùn kà lọ́mọ ọgọ́rin ọdún wọ́n sì tún taná wó ìyàwó ọmọ tí ń wẹ̀ léèwẹ̀ àṣàkẹ́kọ̀ọ́ àkùnmọ̀ pé wọ́n ni ó rí pé wèrè ni ọ ẹ lọ́tọ́jú bàbá yìí ó rẹ̀ fa. wà á dé lórí dẹ́kìn. ó wà taná sílé ìwẹ̀ nsàlẹ̀ àkàbí mọ̀ pé ìyàwó rẹ̀ ló lẹ̀kẹ̀ ó yẹ kákàbí forí yín gbògìrì bàbá wèrè sọ́lọ́ jẹ̀bi tó dá ọ sí ni tó ń da lérú bẹ́ẹ̀ bá ti dàgbà débì kan kí ìrìn àjò kú àárín wọn àtọ́lọ́hùn bí ìyàwó sàlámà ṣe lónù tẹ́mi mọ́ o ẹ̀yin ọmọ wọn lẹ́ni mọ́ bá ṣe ń bá a bọ̀ o tẹ́mi mọ́ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún o àárín àwọn àtọ́lọ́hùn wọn tún ṣe. nígbà míì ẹ̀ǹkọ́nà mi máa pọ̀ tó wá ní tètè rántí pé ǹdọ́dọ̀ wọn nǹkan ìrántí tí ò tó oṣù méjì tí mo rí mọ̀mọ́ báyìí tí wàá ní ìyá wa ṣe ìbínú wa ilé lọ bí wọ́n pọ̀ lónìí àríra lánàá àríra ń jẹta àríra ń jẹrin ó túmọ̀ sí pé wọ́n ń bá mi rìn nínú ẹ̀mí ìfẹ́ nìyẹn ṣé gbogbo nǹkan ni wọ́n ń bínú sí wọ́n rí pé wọn náà ò gbádùn mo kí ìmọ̀mú wa lé oṣù jàjàre ẹ má bínú sí mi. fàyídà bàlágà ti ṣe yẹn tí máa ṣe bí tí àwọn ń ṣe lé lókè àgbà àwọn òkè àgbà sí ní. fàyídà ọlọ́fọ́ mújàngbó. bàlágà ti ṣe yẹn. bọ́lọ̀ bá wá ṣàánú rẹ tó fi wọ́. 90 years. Ghafara Allahu lahu ma taqaddama min dhanbi wa ma ta'akhkhara. ẹ dákun sallallahu alaihi gbogbo wa ẹni tó bá mọ iye ọlọ́run kó gbé títóbi fọlọ́run. ọlọ́run tó bá pé 90 years ẹ wo àwọn tá a kéré ẹja wọn tọrọ ẹ̀mí gígùn o ọlọ́run tó bá pé 90 years láyé gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ látọmọ ọdún kan tó fi wọ 90 àti gbogbo tó kù tó máa ṣẹ̀dìgbà tó bá tó kú èmi ọlọ́run ò ní kọ́ mọ́ ò ní rí mọ́ ò ní wo mọ́. wàsùnmíyà asirullahi fi àrídé. ẹ gbọ́ ọlọ́run àrí ẹ̀yin màláíkà mo sọ ní súnámì lónìí tó pé 90 years ẹ máa pè ní àṣírí èmi ọlọ́run àṣírí ọlọ́run làgbà àṣírí ọlọ́run làgbà. wàṣàfà bẹ́ẹ̀ bá dàgbà débi kan ọ̀ dà sírí ọlọ́run. bẹ́ẹ̀ tí wàṣàfà ẹ tún lọ gbọ́ o. lè àlè báyìí tẹ́. tó bá kú lẹ́yìn 90 years lẹ́yìn 90 years tó bá kú tí ò da nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn tó ju wọ́lẹ̀ táàrin èmi àti ẹ̀ dán gẹ́gẹ́ bí ẹrú àtọ́ba rẹ̀ tó bá dàrí kí a mọ̀ wọ́n torí kó sípè àwọn ọmọ ẹ̀ wọ́n torí kó sípè àwọn ará ilé ẹ̀ wọ́n là nábì fi tọrọ ẹ̀mí gígùn wọ́n là á fi tọrọ ẹ̀mí gígùn sallallahu alaihi wasallam tọ́jú ẹ̀mí yẹn bá gùn orí pọ̀ ń bẹ́ẹ̀ àwọn àǹfààní tí ń bẹ ń bí kẹ́mi ogun ní kì í sóògùn ló jẹ́ oògùn lẹ́mìí àbí tó fi pàṣàmọ́ ní. àfi máa bá lò kọ́lí bí kàlẹ́ ìsàyà ọkọ̀ kàkànàkà. ṣé bó oògùn gùn ṣùgbọ́n kì í sọ ní gùn ní lẹ́mìí o ìmọ̀ gùn ni ni kì í gùn ní lẹ́mìí kódà bó oògùn bá gùn yẹn yóò padà tó gùn o. ọwọ́ ní àkì. máa bá lò kọ́lí bí kàlẹ́ ìsàyà ọkọ̀. ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi ẹ̀yin bàbá mi tẹ́ ń gbọ́ mi ẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ mi
ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà tí ẹ̀yin àfa ẹ̀kẹgbẹ́ mi tẹ́ ń gbọ́ mi. máa bá lò kálíbí kalẹ̀ ṣàyànkọ́. dákun kí ló dé tí bẹ́ẹ̀ rọ Ọlọ́run díẹ̀ wọnú ẹ̀mí rẹ̀. máa bá lò kálíbí kalẹ̀ ṣàyànkọ́. bá a ti ń sọ̀rọ̀ táwọn yẹn ń gbọ́ lọ́n tóbi lẹ́mìí tiẹ̀ nígbà tó lọ́wọ́ fẹ́ràn ẹ̀ àwa ní ṣe wà sí ibi tó ń wí o. àwa nígbà wí ni tó ń wí ṣé wà sí bẹ́ẹ̀rẹ̀ wí ni. máa lò kálíbí kalẹ̀ ṣàyànkọ́. àní tí wà sí bá ti jáde àṣẹ Ọlọ́run ni yóò máa lọ ni kò sẹ́ni tó lè di lọ́wọ́ tiẹ̀ ni pé tó bá jọ tiẹ̀ kó tún ṣe kó tún tiẹ̀ ṣe tó bá jẹ́ tiẹ̀ kó tún ṣe kì í ṣe torí ẹ̀ tó ṣe wá àṣẹ tó ṣe wá àṣẹ kiri sí náà ìbí kọ́ ni náà ìbí lẹ́lẹ́gbẹ̀ẹ́ òun kọ́ ọba tó lọ́rọ̀ yẹn ni ọba dọ́gba. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. àgbàlagbà kan lẹ́yìn àfáàní ọlọ́mọba lẹ́kùn kẹwọn. Amina. èmi àti wọn apàdé níbi kanjọ kan wọ́n fẹ́ wọlé wọ́n fẹ́ jáde àwa tí wọ́n fẹ́ wọnú ilé tán dírẹ́fà wọn wá dúró wọ́n ní káwa wọlé ló kù èyí sì fẹ́ jáde dírẹ́fà yẹn wá dúró lò ní rìvásì bàbá yẹn wá ní ta ni wọ́n ní náà ìbí ni sójà tí náà ìbí lọ ni kó padà mo sì padà àfa dáadáa ni wọ́n níjọ́ tí bàbá yẹn ó kú wá ní ká pè mí wá ní ọ̀rọ̀ kan máa da ẹ̀mí ńlá mu ó ní jọ́ kan mo sọ fún yín pé ṣe jẹ́ ju náà ìbí lọ ni wọ́n á máa rántí pé tó bá sọ nìkan lọ́lọ́run bí mi Ọlọ́run lè mọ́ gbàṣẹ́ mi mo gbà fún yín ẹ̀jẹ̀ ju náà ìbí lọ inú ló bí mi jọ náà. ẹ wà gbára fún mùsùlùmí péjọ ni wọ́n kò láyé. kànáka. ẹ wà gbálagbà níbi tí wọ́n ti ń ta wá pẹ́pẹ́ àmọ́ pọ́n sáàsì wà àmọ́ àsọ̀rọ̀ ni tó bá rí ọ padà kó gbóògùn rẹ wọlé. kànáka. ọ̀sẹ̀ ẹrú Ọlọ́run bọ́lọ̀ ń jà ní. látàdúnú lè máa ọ̀tá kọ́. àmọ́ pọ́ lépè tó jẹ́ kò sẹ́ni tó ń ta tí ì mú kì í ṣe báyọ̀ náà fíìlì ẹ̀ àkéyè ní ìkọ́jú rẹ̀ màmú ọmọ dùn à ń mú mọ́ra ni. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. ó ní àhí mọ̀ báàlù kọ́lbíkà. lẹ́yìn sáyà kọ́. èyí ṣe tó ṣe pé bẹ́ẹ̀ wọ ọlọ́run ẹ̀yọ̀ kan ò tiẹ̀ wá jòkó sẹ́mi rẹ̀ rí kẹ́rù tiẹ̀ máa bà ń jọ́ kẹ́ pé tọ́lọ̀ ń bá dé. kànáka. èwo ni ò ṣe rí. kànáka. èwo ló náà wò ní ṣe mọ́. kànáka. táàbì wọ́n tọ́lọ̀ ò lè ta ọ́ láyà. kànáka. táàbì ò bá nǹkan ẹ̀jẹ̀ rí. kànáka. olódé ànábì inú lọ́lá ànábì rẹ̀ ni ó sì pa gbogbo ohun tó fún àtọmọ àtọlá àti gbogbo ẹ̀ ó wá gbé dùbúlẹ̀ àìsàn ó fi ṣe experiment. látàdúnú lè máa ọ̀tá kọ́. olú promise àkárí ìyá ọlọ́mọ. kànáka. níjọ́ tí ó sì bí ọ ní ismu wú yàyà ó tán pè ní yàyà ni tí ó mọ iye ó sì ní lámúnájà aláwo mi ń kọ́bùrù sàmíyà ó dání kò jókòó ẹ̀ rí ó sì tún pa yàyà lójú sàká. látàdúnú lè máa ọ̀tá kọ́. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. dákun ó ní kàhánàkà ó dàbí bí ṣe ń wọ̀ ó dàbí pín. látàdúnú. ọgbà pé ọ̀ràn kà pé. látàdúnú lè máa ọ̀tá kọ́. ọgbà kọ́ kù o bí ṣe ń wọ̀ pẹ̀lú àgbà ara rẹ tó o fi ń dayé rí ọgbà kọ́ kù o tó o bá gbà kọ́ kù ní gbogbo nǹkan ti fúyẹ́ lẹ́mí rẹ̀. àlá yàgònà àdé yẹ́fànà wà bá dùn. ṣé ẹ ti rí àwọn tá a ṣe ń gbé nísìn bàgbàlagbà kan bá lóun tẹ̀rù ọ̀rọ̀ tiwa dé lẹ́gbà yóò kàn wọ́n dààmú ni tọrọ wọn tá a bá wá yàtọ̀ ọ̀rọ̀ tí mo sọ ń jò ní lọ́dọ̀ ọ̀nù làwọn yà wọ́n bá fa àgbà kan bá ní òun fẹ́ bá fa ọ̀tẹ́ àfa ọ̀tẹ́ òun fẹ́ bá tẹsẹ̀ bẹsẹ̀ nísìnyí mo láfa ní ọ̀tẹ́ o torí kó ti sìn ọlọ́run wá dé wá ń san ọwá ló ṣe tó báyìí àwọn tí ọ̀tẹ́ jánàsì lẹ́yìn àfa rẹ̀ lọ mọ́lídìí wọn tí wọ́n wọ ọ̀tẹ́ lẹ́yìn àfa rẹ̀ wọ́n ti ń nàgà wọ ọ̀tẹ́ lókè lónìí ká má wàhálà wọn bẹsẹ̀ ọ̀tẹ́ kẹsẹ̀ bẹsẹ̀ ká má bàa. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. kànáka látàdúnú lè máa ọ̀tá kọ́. ẹ jẹ́ àwọn àgbà dúró sípò àgbà ká máa fi yí wa gbé wọn sókè. Ayakumullah. àwọn bàbá wa náà dé náà ìyá wa náà dé àwọn àfa wa náà dé ó ní o ṣùgbọ́n ẹ̀yin ọmọdé dé yìí àwọn mi wo
ìrìnàjò wọn jù tẹ́lẹ̀ ó ti lágbàlagbà mí lọ. Àlá yabuna alladhi nafana wa badun. nígbà táyì ní tẹ̀síwá àkọ́kọ́ ẹ̀ léṣe púpọ̀ mọ́ níjọ́ làwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ tó régun bẹ lára wa. Àlá yabuna alladhi tó bá ṣe wákàtí méjì lóru tó bá sùn níwà wákàtí mẹ́sàn-án. fana wa badun. àmọ́ wallahi. máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. àmọ́ wallahi máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. ó ní. Àlá yabuna alladhi nafana wa badun. ìwọ tó ń bẹ ń bí tẹ́nìkan kú tán ní ìyá ló kù tínú rẹ̀ ń dùn bíi pé èèyàn ti ẹ̀kọ́ ló kù àbí ẹ́sà ti darúgbó mo sọ ní Jẹ̀bú ẹ bá mi dúpẹ́ ṣé o mo san màálù màámi mo wèrè ní ọ̀nì mo san màálù màámi eléyìí ò bá nù ṣé o ẹ bá mi dúpẹ́ mo san màálù màámi mo náà máa rẹ ó san màálù tiẹ̀ náà wọ́n sì ní wọ́n dàgbà tó yà rẹ̀ kọ́ tó kú ẹnu wa dùn Ìjẹ̀bú máa náwó Àlá yabuna alladhi nafana wa badun. àmọ́ wallahi máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. àmọ́ wallahi máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. táàlẹ́ ni tí ń fi kú yọ ẹni tó kú ṣé kìí ṣe pọ́ òun rò pé wọn náà ò ní kú ìgbọ́ orin yẹn ọ̀rọ̀ ti gbé mi lọ. Àlá yabuna alladhi nafana wa badun. Àlá tẹ́tí o gbọ́ wò. Àlá ìwọ ní bá wí o. Àlá àbẹ́bí ní bá wí ìwọ gan ní bá wí. yabuna alladhi. ṣé ọmọ pọ́mọ àwọn tó kú nìwọ ni ohun tó bá mú àwọn tó bí ọ kú ìwọ náà kú. àmọ́ wallahi. tọ́rọ àmọ́ rẹ ò ní kú o. ìwọ àwọn tó bí ọ ti kú ìwọ náà kú àmọ́ rẹ ó kú. Ayakumullah. ṣùgbọ́n tó o bá kú dáadáa àmọ́ rẹ ó kú bí èlùbọ́ ni. Allah. ṣùgbọ́n tó o bá kú dáadáa àmọ́ rẹ ó kú bí òjò. àmọ́ wallahi. wọ́n kú bí òjò wọ́n sì gìrì. tàbọ̀ lẹ̀ tàbí kọ́. àmọ́ wallahi máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. ó ní ọmọ àwọn tó kú ni ẹ àwọn tí wọ́n kú yẹn yabdul ladhi fanaw àwọn tí wọ́n tán yẹn ọmọ wọn ni ẹ wọ́n náà kú. àmọ́ wallahi mo búra lórúkọ Ọlọ́run. àmọ́ wallahi ó ti wí. máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. wallahi ojú ọ̀nà tán tó kú ń gbà yẹn wallahi express ni ó dọ̀ pín mú mẹ́. Allah. níjọ́ tó bá jẹ́ ọ̀pọ̀ mi rẹ̀ wallahi ó jọ ìwọ̀n èmi náà ó jọ ìwọ̀n ìwọ náà ó jọ ìwọ̀n. wà má ahadun. tó bá ṣe pé gbogbo wa la gbà pa jọyìn àwọn tí wọ́n kú tá a mọ̀ pé sáfù la tòkù kàn wá ní kólúkálùkù òṣèré ọ̀tọ̀ ń lè pọ̀ fẹ́ dà làrú sọ̀ dáná sun lè pọ̀ ni. wà má ahadun. ẹjẹ́ àtò wọ́n yóò kẹlẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n tó o bá gbé gálọ́ọ̀nù lọ́wájú pé kó lè bá a kàn ọ́ lọ́nu àákàfà yélẹ̀ fún ọ ni a ṣe sàárà rẹ̀. wà má ahadun bizadika minka àbọ̀. àmọ́ wallahi ti tó àmọ́ wallahi la. àtàbọ̀ lẹ̀ tàbí kọ́. àmọ́ wallahi máa tàbọ̀ lẹ̀ tàbí kọ́. nísọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ànábì ní lóòótọ́ ní ìsìnkú wà lálùkìyàmà ṣùgbọ́n gbogbo ẹni tó bá lòsẹ̀ ní kan 60 Ànábì lọ́lọ́ Ọlọ́run ò ní fetílẹ̀ láti gbọ́ àwùjáde rẹ̀. sallallahu alayhi wa sallam. kí ló fẹ́ sọ fọ́lọ̀ kó sí ọ ṣé òun owó ká iná sáà tó wà tó ní òkú ni ṣé òun wọlá ká iná sáà tó wà tó ní òkú ni ṣé torí ọmọ mi ó yàn náà àìmọye ọmọ tó yàn tí ó yàn yẹ òbí wa kọ́ ní mọ̀mọ́ yàn Ọlọ́run ní mọ̀mọ́ yàn ó kí bàbá alájò wa Mustapha Ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín ẹ̀yin agbolẹ̀ dúró mi ò rí yín ẹ̀ mọ̀ wà dáadáa ọlá nẹ́bí. àmín. nínú àwọn tútù nù tí wọ́n jẹ́ ó ṣe gbé tí wọ́n jẹ́ ó ṣe ṣe Ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín. àmín. Ànábì ní bàbá ti pọ́ ọmọ 60 wọ́n rò pàwíjàre kan wà tó wí o palẹ̀ mọ́ ara rẹ̀ ikú lè dé anytime tọ́lá fún 60 sí 70 náà la fún mùsùlùmí kó lò nítorí bẹ́ẹ̀ gbogbo wa tá à ń sayé lọ́wọ́ ẹjẹ́ àṣeré o ẹjẹ́ àṣegbàre o mọ́ wàá dúró de pọ́ dìgbà tí wọn náà bá dàgbà tó wà láwọn àgbàlagbà náà ń bá wí ìwọ lè mọ́ dàgbà tó wọn tó fi kú tí ẹ jòkó lálẹ́ ẹjọ́ kan tó bá fẹ́ sùn wá sọ pé tí n bá tiẹ̀ kú lónìí wọ́n dáadáa rẹ̀ àtàyídá rẹ̀ wò kọ́ wo bí tó wà kọ́lùkálùkù máa wọn ara rẹ̀ wò lójoojúmọ́ pé ṣé mo tiẹ̀ ṣe eré tí kú bá tiẹ̀ dé ṣé ń bọ́ lọ́n dáadáa. Ayakumullah. ẹja máa wọn ara wa wo hasib qabla an tuhasib Ayakumullah. wọn ara rẹ̀ wo kọ́lùkálùkù bá wọn rẹ̀ wò á ṣe dáadáa
ìyá wa Àgbà Sàlámà ọlọ́run jí wọ́n rà nù ọlọ́run. ọlọ́run jẹ́ wọn ránú ọlọ́run. ọlọ́run má bínú sí wọn. ọlọ́run má bínú sí wọn. ọlọ́run má jẹ wọ́n níyà. ọlọ́run má jẹ wọ́n níyà. ọlọ́run Al-Qur'anul Karim. ọmọ wa Alfa Abdulhafiz. ọmọ Alfa Abdulhafiz. ọlọ́run dákun bá yọ́nú sí. ọlọ́run bá yọ́nú sí. ọlọ́run bá gbàlẹ́rú. ọlọ́run bá gbàlẹ́rú. nílùú wa yìí ládùúgbò wa yìí. nílùú wa ládùúgbò wa yìí. ọfà àbànújẹ́. ọfà àbànújẹ́. ọlọ́run má tà sí wa mọ́. ọlọ́run má tà sí wa mọ́. bàbá àgbà Mágàjí. bàbá àgbà Mágàjí. sàlékún àlàáfíà wọn. sàlékún àlàáfíà wọn. wọ́n bá gbà wọn jẹ́. wọ́n bá gbà wọn jẹ́. bàbá wa àgbà látẹ̀kọ́ mọ́ wọ́n já mi. bàbá wa àgbà látẹ̀kọ́. àsáwọn arájọ ń kú kíkiní kan wọ́n ti síbà wọ́n ti dé nù. wọ́n ti dé. wọ́n ti lè kó wọ́n ti jẹ ẹ wá rò pé lọ́ọ̀rin náà ń gbé ni.